lẹ́yìn ilẹ̀kùn ká gbọ́ nǹkan tó wà lẹ́yìn ilẹ̀kùn. Abileko ẹ má ṣẹ́jú sí mi. Ẹ ra mà kí ló wà lẹ́yìn ilẹ̀kùn fún wa fún tọ̀sẹ̀. A kó ètò. Ọlọ́run tó. Ẹ kú gbogbo ẹ̀. Ẹ̀yin èèyàn wa nílé lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ lórí pé kí ló máa ń fà tí ara obìnrin ò ṣe dìde. Ní àṣálẹ́ yìí a máa sọ̀rọ̀ nípa ewu tó wà nínú kí àwọn ọkùnrin máa bára wọn lò pọ̀, èyí tí àwọn olóyìnbó ń pè ní masturbation. Ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ewu ló wà ní kí ọkùnrin máa bára ẹ̀ lò pọ̀, especially ọkùnrin tó bá mọ̀ pé òun fẹ́ láya, òun fẹ́ níyàwó. Nítorí pé ní ọjọ́ iwájú nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé tí ó bá ti di pé wọ́n ń gbìyànjú láti bá ìyàwó wọn lò pọ̀, ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé wọn ò ní lè pẹ́ lórí obìnrin. Nítorí pé nǹkan tó ń ṣe yẹn, bíbára wọn lò pọ̀ yẹn á ti mọ́ wọn lára débi pé àwọn nǹkan tó lóyìnbó ń pè ní veins tó wà ní inú nǹkan ọmọkùnrin wọn á ti weak. Débi pé tó bá ti dìgbà tó bá yẹ kí wọ́n bá ìyàwó wọn ní àjọṣepọ̀ kan pẹ́ kó dùn mọ́ ìyàwó wọn kí ìyàwó wọn gbádùn ẹ̀, wọ́n á tètè máa da tọwọ́ wọn sílẹ̀. Nǹkan tá à ń sọ ní wákàtí yìí ni pé ewu wà nínú kí ọkùnrin máa bára ẹ̀ lò pọ̀. Ìbálòpọ̀ wà láàárín lọ́kọ-láya, ṣùgbọ́n tó bá ti di pé à ń bára wa lò pọ̀, ewu tó wà ńbẹ̀ ni pé a ò ní lè ìyàwó wa à ní lè pẹ́ lórí ìyàwó wa bó ṣe yẹ ká pẹ́. Ìkan ọmọkùnrin wa máa ṣe ṣége. Gbogbo eléyìí àtàwọn ìmíì tí a láǹfààní láti sọ lálẹ́ yìí ó wà nínú ìwé mi tá à ń pè ní Behind the Door. Tí ẹ bá fẹ́ ẹ kàn sí mi lórí nọ́mbà tí màá pè fún wa yìí 080-338-12349. Àtẹ̀jíṣẹ́ ni kẹ́ fi ránṣẹ́ o. Ẹ wò mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín 080-338-12349. Gbogbo nǹkan tí mo sọ àti tí mi ò sọ o bó bá ṣe ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lẹ máa rí níbẹ̀. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa kálọ. Oge àṣẹrọ̀rọ̀ masturbation bàbá kan tiẹ̀ sọ wọ́n ti jẹ́ bíi 60 bóyá 60 ni wọ́n àbí 61. Wọ́n ní nǹkan tá à ń sọ ọ̀rọ̀ pé bóyá àwọn tètè dátọwọ́ àwọn lé and all that. Ipe in fact nǹkan ọmọkùnrin wọ́n sìn àwọn tiẹ̀ mọ̀ bóyá ń ṣiṣẹ́ mọ́. Nǹkan tó ń ṣe fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ni pé wọ́n fẹ́ mọ̀ bóyá A1 lè dá kíní yẹn padà. Wọ́n dẹ̀ sọ wọ́n lọ́rọ̀ pé èèyàn ń gbé nǹkan ọmọkùnrin èèyàn ṣeré fúnra èèyàn yìí masturbation òun ló fà wàhálà. Wọ́n náà ti máa ń ṣe gbà táwọn ń ṣe àwọn rò pé nǹkan gidi ni pé àwọn kúkú ẹlòmíì gan sọ pé instead ìyàwó mi ò fún mi ṣe instead tí máa fi lọ ṣe ṣìnà ń ta nǹkan kan jẹ́ kí kúkú ṣe nínú ilé. Àbí tó yẹ pé wọn ò ní máìndì àti bóbìnrin sùn mọ́ because wọn ò ní lè tó obìnrin lọ́rùn. náà ní lè tó obìnrin mi lọ́rùn mọ́ then obìnrin ò tiẹ̀ lè ṣakọ sí wọn ìyàwó wọn gan ò ní lè ṣakọ sí wọn. because àwọn gan máa mọ̀ pé màá ṣàṣe fúnra mi. màá ṣe fúnra mi ìyàwó wọn ò tiẹ̀ ní lè tẹ́ wọn lọ́rùn. Màmá kan sọrí wọ́n ní bàbá yẹn gan ló tiẹ̀ sọ àríyàwó wọn àwọn náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wọ́n ní kò sí àwọn bá ṣe 6 rounds pẹ̀lú ìyàwó àwọn gan sọ pé lọ ṣe masturbation ni nǹkan tó ti mọ̀ ẹ́ pé kò sí ní bó ṣe lè ṣe pẹ̀lú ohun tó kò lè tó. So bàbá yẹn bá ṣàṣọ pé gbogbo nǹkan ó ti scatter ní gbogbo bẹ̀ yẹn àwọn ò tiẹ̀ ń gbọ́ anything mọ́ àwọn ń gbọ́ pa àwọn ń gbọ́ po because àwọn pé Dr. Adéwùnmí gan wá bí wọ́n sọ wọ́n ní ó ní nǹkan apart from gbogbo tiẹ̀ tún lè cause àwọn nǹkan burúkú ní kìíní pé ó ní nǹkan tó tiẹ̀ máa ń ṣe gbogbo bá yẹn fọwọ́ ra yẹn bí ìgbà tí pé ṣé mọ̀ pé tí string bá wà níbi tá à ń jókòó sí tí èèyàn bá ti jókòó sí àbí téèyàn bẹ́ẹ̀lù tó bá yá ajá àbí slack tó bá yẹ ti slack èèyàn nílé ìjókòó gbádùn bí irinṣẹ́ ọkùnrin ṣe rí nìyẹn nǹkan tó yẹ kẹ́ ẹ lọ kẹ́ bá lò díẹ̀díẹ̀ kẹ́ bá lò ní ìtùbínùbí àbí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ti fi agbára lò kò sígbà tí ó dé sí kéèyàn bá ṣe fúnra ara yàn kò dàbí kéèyàn máa ṣe fún yàn ibòmíì gan tó ju yín ò tó nǹkan kan ò tó ànádẹ kan ṣe ni ẹ̀mọ́ nǹkan tẹ̀ ń ṣe in case tabara àwọn dáàdì tán ṣe wà mẹ́tọ́ sọ pé nǹkan táwọn ṣe ń ṣe ìyàwó mi kúkú ní dábìlì lọ́nà and all that ẹ kàn sí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Abileko Folashade Ajayi lórí nọ́mbà tó ń pè yẹn gbogbo bó bá ṣe ń lọ ẹ sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ máa sọ fún yín pé báyìí ni then pàtàkì jùlọ ìwé yẹn ṣe pàtàkì ẹ mọ̀ pé mo máa ń sọ every time behind the door yẹn bíbélì ni o àbí Quran gan fún ìbálòpọ̀ so ẹ lọ get ẹ